ẹ̀yin èèyàn wa ó ga o. Ẹ kú etí ìgbọ́ wa. Mo tún fẹ́ gbé ọ̀rọ̀ kékeré yìí sí wa létí. Bẹ́ẹ̀ ni wọ́n ní kábíyèsí àti Naomi pé wọ́n ti fún wọn ní ìwé láti high court. wọ́n ti win ní case pẹ̀lú Ashley. Wọ́n ní pẹ̀lú bí gbogbo Ashley bó ṣe ń ṣe fálálà kókó fẹ̀fẹ̀ pé wọ́n ti rí gbogbo òkodoro ọ̀rọ̀ pé àwọn ti ní high court. Wọ́n ní kejì high court pé wọ́n ti fún wọn ní final. Wọ́n ti fún wọn ní ìwé pé kí Ashley kó gbé ọmọ, pé kán dá ọmọ padà fún bàbá tó ní ọmọ tó wà lọ́wọ́ Ashley. Ọládé Mákinwá pé kóòtù sọ wípé final kán hand over ọmọ, káwọn kábíyèsí àti Naomi kán hand over ọmọ Adémákinwá kán hand over fún bàbá, the rightful owner, that is the real father of Adémákinwá. Wọ́n ní bẹ́ẹ̀ náà tún ní Ashley àti Táíkọ́yìn, àwọn ìtóbi Táíkọ́yìn tóbi. Wọ́n ní kán dá ọmọ padà fún gbogbo àwọn tó ní. Wọ́n mà ló tọ́ fún màní. And meanwhile Ashley, wọ́n ní pépà ti jáde lénìí wọ́n ní kán pín fún wọn pé kó lúkálúkú wọn kán fọ́n dàgbé kúrò láàfin, because wọn kì í ṣe pé kán gbé àwọn ọmọ yẹn lọ fún ọlọ́mọ. Wọ́n ní sìn pé Naomi àti kábíyèsí wọ́n ti free bẹ́ẹ̀ sàárọ̀ sí. Wọ́n ní wọ́n ti free bẹ́ẹ̀ sàárọ̀ o. Wọ́n nígbà tí nǹkan tó fi ẹ̀fọ́ dì tí a fi mọ̀ pé yes, pé Ọlọ́run ń bẹ, ó ń bẹ gidi gan. Ó ṣebẹ̀ nídìí àrò fún Queen Naomi. Wọ́n nígbà tí Naomi ti ṣe gbogbo the right thing tó yẹ kó ṣe láàfin, wọ́n lọ́wọ́ ẹ̀ ti tẹ ìkúdà. Wọ́n ló sọ fún àwọn Láfúngidi pé ó make an announcement. Wọ́n ní ṣe ni wọ́n tẹ bá rí Naomi sí pé ó ti dúró gírí bíi ti àràbà. Pé tẹ bá rí bó ṣe ń bò sọ̀rọ̀ pẹ̀lú àwọn Láfúngidi. Wọ́n láwọn Láfúngidi pé ẹkún náà sún sìn pé Naomi, wọ́n ló sọ fún àwọn Láfúngidi pé now pé ó ti tásìkò tán máa return bride price. Wọ́n máa return bride price fún kábíyèsí nítorí pé déèsì Ashley ó ti wà numbered ní ààfin. Kí ló tún wá, kí ló tún kù pẹ̀lú gbogbo atrocity. Torí ẹ̀ mo ṣe ń sọ pé rí gbogbo nǹkan tá à ń gbọ́ allegedly ní pé gbogbo nǹkan tá à ń gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Àwọn kan wọ́n ti sọ tó ti kúnlẹ̀ bí ẹni. Mo sọ fún wọn pé tá bá ní ká mú ẹnu ba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin, ilẹ̀ á kún, ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́ ni. Torí ọ̀rọ̀ pọ̀ ń bẹ o, nǹkan kí ẹsẹ̀ ràgó bọ́ ṣe ń wí. Wọ́n ní Queen Naomi, wọ́n ní ó ti wà bold. Gbogbo ẹ̀ ti le. Wọ́n ní tẹ bá rí bó ṣe ń sọ̀rọ̀ sí àwọn Láfúngidi. Ṣé mọ̀ pé wọ́n ti sú òun, wọ́n ti ṣe gbogbo, wọ́n ti sún kan ògiri. Wọ́n ní sìn òun náà ó ti fẹ́ feed wọn back. Wọ́n ní èyí tí that is Tóbi. Wọ́n ní Tíbílọ́ba. Wọ́n náà ti sọ fún pé kó pack ẹrù ẹ̀. Ó dẹ̀ kó gbogbo àwọn ọmọ yẹn padà fún ẹni tó ní. Wọ́n ní kóòtù ló sọ bẹ́ẹ̀ o. Eléyìí tí ẹ̀ ṣe ti kábíyèsí àti ọ̀rọ̀ yóò dé sí lọ́rọ̀ kábíyèsí, ó sí lọ́wọ́ kábíyèsí mọ́. Àwọn kóòtù náà fún wọn ní ìwé. Wọ́n ní sìn pé owó wọn ti bọ́ pẹ̀lú gbogbo gàlégàlé. Wọ́n ní ṣe tí ẹ mọ nǹkan tá Ashley ṣe. Wọ́n nígbà tí Queen Naomi tó ṣe gbogbo everything nípa
gbogbo nǹkan tó ṣe ritual tó ṣe ní kíní tó ti satisfy àwọn tó fẹ́ satisfy tó dẹ̀ ní yes pé right now o pé Queen Naomi ti ṣe gbogbo necessary everything tí kò dẹ̀ sí wàhálà mọ́ pé ó dẹ̀ máa yan fandafanda láàfin. Wọ́n ní ẹ wá wo bí Ashley ṣe kága sókè ńjọ́ yẹn tó ní kí ni ebi 2 years náà fáwọn táwọn máa fi kúrò ní ààfin. Kí 2 years yẹn tó pé Queen Naomi pé máa rí Queen Naomi pé máa fi Queen Naomi làkàlàkà. Ṣé o ṣe kíní yẹn tán pé bẹ̀tù wọn á make sure pé ọmọ òun ló máa jogún kábíyèsí. That is Adémákinwá pé ọmọ òun ó máa inherit nǹkan tó wà ní ààfin ju ọmọ ẹ̀ lọ. Ìwọ wá sọ pé o ti ṣe ritual, o ti ṣe gan, o ti ṣe. Wọ́n ní nǹkan tó ta Queen Naomi lára ni ẹ tó fi sọ̀rọ̀ sáwọn láfọ̀gèdè pé kán wá mú ọmọ wọn pé náà pé kán wá mú ọmọ wọn kúrò láàfin torí nígbà tí wọ́n mú kinní yìí dé ìyẹn kóòtù kíní. Wọ́n ní tẹ́ bá rí nǹkan tí Naomi ṣe ń sìn ó sọ̀rọ̀ falafala fún wọn pé kán dá owó kábíyèsí padà because kò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú Ashley tó ń lérí fóun. Wọ́n ló sọ gbábẹ́ ọ̀rọ̀ ó sọ kìkì ọ̀rọ̀ kan fóun wò lọ́tún títí kinní ti wá jáde sí tí pépà ti jáde láti kóòtù. Wọ́n ní kán páàkì ẹrù wọn kán kó kángara so àwọn àtijọba dẹ̀ ló gbé ẹjọ́ ń sìn kò sọ̀rọ̀ láàrin kábíyèsí àti kinní because ìwà tó ti fẹjọ́ tán ti mú ẹjọ́ lọ sí ilé ẹjọ́ tẹ́lẹ̀ ẹjọ́ dẹ̀ tó ti dá olúkálukú láre. So wọ́n ní ṣe nínú Naomi àti kábíyèsí pé in fact pé Ọlọ́run gbògo. I said it. Mo ní kò sí problem. Ẹni tó sọ pé kí lèèyàn máa ṣe òun ni Ọlọ́run máa ṣe hàn. Ṣé bá ń sọ. Àwọn nìkan náà máa fọwọ́ ẹsẹ̀ ara wọn rìn kúrò láàfin. Kọ́ má ti wulẹ̀ bá wọn jà kí Naomi má wulẹ̀ bá wọn jà pàtàkì àṣé gbogbo èsì kábíyèsí dákẹ́. Ọlọ́run ló fún ṣe pé àwọn nìkan ó ní ṣèbí 2 years ni kí 2 years tóun máa make sure pé kí 2 years tó pé kò sẹ́ni tó lè lé òun kúrò láàfin. Ẹ̀mí mímọ́ pé kò sẹ́ni tó lè lé òun kúrò láàfin ṣèbí ààfin kí 2 years tó pé wọ́n bá Naomi mú nǹkan lẹ̀. Ẹ̀yin èèyàn mi ó yẹ kẹ́rù Ọlọ́run bá wa. Ó yẹ kẹ́rù Ọlọ́run bá yàn. Gbogbo kìràkìtà Ashley àti Mariam ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ fún Ọlọ́run ló mẹjọ dá. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi o. God will bless you. Ẹ ṣé bí ẹ ṣe tẹ́tí sí wa. Ẹ ṣé o. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ dẹ̀ bá mi subscribe. Ọlọ́run á dúró tì wá. Ẹ ṣé gan. Ẹ kú iṣẹ́. Ààbò Ọlọ́run á dájú lórí yín. Ọwọ́ tẹ fi ń bá mi subscribe, tẹ dẹ̀ fi ń bá mi comment, tẹ fi ń ṣe gbogbo ẹ̀. Lágbára Kristi ọba ìyanu. Ẹ ní wá nǹkan retí. Ẹ ní wá wó tì. Ọ̀rọ̀ yín yóò dayọ̀ níwájú Ọlọ́run. Ẹ ṣé o. Mo mọ̀ lóore o. Jésù Olúwa wa. Amen. Thank you very much.